olólùfẹ́ yín tún ti dé o kéré o mo ti gbé dé ohun tá a mọ̀ jẹ́ o kí lẹ rí sílẹ̀ ìta o kí lẹ rí sílẹ̀ ìta o yẹ o ètò wa ti tẹ̀ o ọlọ́run ló ní wọ́n ní kí lọ máa lọ àwọn aláàbí oníṣẹ́ kó bó oníṣẹ́ wà pa kí ló ṣẹlẹ̀ ládùúgbò yìí ṣé nàìjíríà yìí ti jà yín jàgùjà ẹ máa wọ̀ orí oṣọmọ lókùn bẹ́ẹ̀ ni ó máa dà kò sóhun tó le tí ò ní rọ̀ ayọ̀ ní gbogbo ẹ̀ máa já sí ẹ̀yin tèmi ẹ káàbọ̀ olólùfẹ́ yín tún ti dé Aródú Gọbọyi ọmọ wọn lówó òdúrà jífẹ́pẹ́ ṣeré ọmọ ajé mọ́dà abẹ́ni lórí kéèké ọmọ bá rídìí àwà òṣùlé ọmọ láàgbélò ọmọ límèrè ọmọ ìtọ́ alága gbélé ọmọ awo tí ṣọ̀gá wo ni mí bẹ́ẹ̀ ni èmi lọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì ẹ káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí fún ti òní adẹ̀kú palẹ̀mọ́ ọdún ẹ ṣáà ti rí èmi ti gẹ́ fìlà bàbá kérésì ọlọ́run tó báyìí bó ṣe wù mí ní ṣẹlẹ̀ kí n wá aṣọ òkè pupa aṣọ òkè aláwọ̀ ewé kí n wá rán pọ̀ kí n fi ṣàbí tí ajá èmi wá lò pé traditionally o cultural idea yẹn máa work àbí kí lẹ fi ètò Kí lẹ rí sí ní ètò tí a wà lórí ẹ̀ lórí èyí tí a ti jọ máa ń ṣàgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé-iṣẹ́ Núwà Media tó máa ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti là àmì lákàtà kan sí Aródú ní orúkọ mi lónìí lórí ètò Kí lẹ rí sí ṣe rí ẹ rí pé mo adjust jókòó ó pọ̀ is plenty jẹ́jẹ́ mi rí mojókòó mi ò kàn pé mi fọ pàtí yá ò ká wá lọ pàtí o èmi náà bá sì wọ aṣọ tó jọṣọ ẹ kúkú mọ̀ pé mi ò kì í ṣaláriwo kan tààrà mo ṣàrà tó pọ̀ mo fáìn mo wà òkè mi gan mọ̀ pé mo dùn mo jaya bọ amújó lórí èmi náà bá mú ìdí mi mo bá ara ń re mo bá rìn gbẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òdẹ̀ dùn jagunla bí ara ló fi ń re bí oríkì mi òwú tá a fi wọn ọṣọ ọmọ olówó ni wọ́n ń jowó bẹ́ẹ̀ ni mo rọ́ sọ́tún ni mo rọ́ sọ́sì ni mo ń lọ ahọ́n sọ̀rọ̀ ẹ̀pẹ̀lẹ́mbẹ̀ yẹn káàbọ̀ ṣe wá òkè ẹ dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn ló bẹ̀ mí ní sọ̀rọ̀sọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi kan ṣe máa ń pè mí á ní àwẹ́ lóhùn gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní abárèdí wọlé òun bá ṣẹ̀ṣẹ̀ ṣóṣòṣó bí olórin yẹn kú ṣe rí mi lókèrè báyìí òun àti sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n pèpè kó máa bá wọn kéde bí ètò ṣe máa lọ lọ́ bá mú sẹ́nu kẹ́nikẹ́ni má nà bèbí yẹn ara wa ní bèbí yẹn ara ó wà ń bẹ ó wà ń bẹ Aródú bèbí wa níbẹ̀ ó lórí èmi náà wú bí búrẹ́dì tí wọ́n gbọ́ yìí sì jà tọ́jú sómi ìyẹn jẹ́lá bá ṣe làwọn alága dúró alága bẹ̀rẹ̀ alága ìdọ̀bálẹ̀ làwọn yẹn ti ń ṣaramọ́jọ bó ṣe máa gbowó ìṣílẹ̀kùn owó ìtìlẹ̀kùn owó ìdọ̀bálẹ̀ owó ìjókòó ìyẹn ni wọ́n ṣe làbá jókòó lọ́ba bẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run bàbá tí ọmọ àti tí ẹ̀mí mímọ́ lọ́ba bẹ̀rẹ̀ tó ni wọ́n bá pe àwọn ẹbí wa o wọ́n pé kó wọlé o òdòdó kan ń bẹ lágbàlá tá a fẹ́ já àti ìkílẹ̀ wa ṣẹ̀ṣàmọ̀ alága yẹn owó ni yóò jí o alága jókòó tó sùn kẹ́ tó dé owó ni yóò jí wọ́n bá ṣàbẹ̀rẹ̀ gbogbo yẹn ló bá pọkọ ìyàwó wọlé kí ló wá ṣe ló bá ní àbúrò òun ọ̀rẹ́ òun sísá òun olólùfẹ́ òun lòun á mú òun bẹ́ẹ̀ fẹ́ ṣe kiri ọba ṣàṣègbè lọ́wọ́dé ọkọ ìyàwó bá jókòó ló bá ní ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó àbúrò ìyàwó ẹ lọ́pọ̀ ìyàwó wọlé o ló bá lọ́pọ̀ ìyàwó ní ìgbà tí ìyàwó máa wọlé ṣá ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí ìyàwó bá ṣá jíǹsì sídìí bíi Aródú ló bá ra mú tọ́ọ̀pù yẹn àwọn tọ́ọ̀pù one hand ló bá ra lo nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ló mú face cap ló ṣá sí ó wá wá àwọn Marco Polo lens glasses yẹn kéré àì ló bá ṣá mọ́ ẹ bá ní kí lélẹ́yìí kí lélẹ́yìí dẹ́dẹ̀ ráwọn husbandry wa àwọn yẹn ti wọ 1,500 sanyán ni wọ́n fi rán aṣọ òkè tí wọ́n wá fi fẹ́ bẹ̀bẹ̀ fẹ́ kí ló ṣẹlẹ̀ you cannot go in like this o lè ṣe bẹ́ẹ̀ wọlé má kó wá àṣàrí wípé àti bàbá àti ìyá ìyàwó ara ò tiẹ̀ kó wọn ara ò tiẹ̀ lọ́wọ́ wọn ò tiẹ̀ rí bíi pé kíní kan àṣẹ àwọn gọ́mọ̀ sí bẹ̀bẹ̀ tó fẹ́ bẹ àṣẹ mariwo lárí àìrègún kí ló ṣẹlẹ̀ bíyàwó ṣe já ẹ̀rọ gbohùngbohùn sọ̀rọ̀ nìyẹn ló bá gbèsè ẹ̀yin dájì mi àtẹ̀yin mọ́mì mi mo kí yín ẹ má bínú wípé nǹkan tẹ́ rí mi tí mò ń ṣe yìí ó mú kàyéfì wá
kòwé mi náà kì í ṣe bẹ́ẹ̀ but ẹ mọ̀ ó sàn kí n má wọlé lọ́lé ọkọ jù kó máa kà fún mi kó fẹ́ lágbájá rẹ̀ fẹ́ tànà lọ́kọ́ bá bẹ̀rẹ̀ sí máa di àkìlọ̀ ìṣẹ̀lẹ̀. Why you doing this to me? You know how much I have spent. You know how much I love you. Your money, will you just get out and let me be, please? Ó dà kí ló ṣẹlẹ̀? Ó ní ẹ wo ṣe rí bọ̀bọ̀ yìí kì í ṣe tí mo lè fẹ́. Àkìlẹ̀ ṣòbùrẹ́ wà ní. Ó ní no, he's very handsome, he's good looking, he's hardworking. Yes, and when it comes to cash share, he's very, very good at it. But I cannot marry a deceitful person. Deceitful ẹjọ́ kí ló yìnbó deceitful ẹlẹ́jọ́ èèyàn kí ló ṣe tó fi tàn ẹ́ gbogbo inú ló fi hàn ẹ́ kíní kan kìí kọ́ni ẹ̀ wo ẹjọ́ yẹn ò sí lẹ́nu mi. DJ please tẹ́yí dájú mi bá ti sọ̀rọ̀ tán sí ṣáà bá mi wá àwọn nice music ayé àdá ẹ̀yin caterers ẹjọ́ ẹ bá mi serve àwọn èèyàn ní dájú ẹ bá dìde lẹ́gbẹ̀ẹ́ ṣèjàre ọmọ mi ọmọ ọwọ́ mi ẹ̀kọ́ ọmọ bẹ́ẹ̀ ni ẹ bá pàtàkì lọ́dún bá gbà microphone lọ́wọ́ ọmọ dájú bá ní ẹ ló tó ẹ̀ tí wọ́n mú kára lé mú kára ògo ṣé rí ọmọkùnrin kì í ṣọmọ rí ẹ bọ̀dá ní bàbá wa kí ló ṣẹlẹ̀ agbára pé ọ ní yes òun fẹ́ fẹ̀sìn tèmi hàn sí gbangba lòun ṣe wá ní kí ló ṣẹlẹ̀ ó ní iṣẹ́ ni ó gbé òun dé ìlú kan ó lọ ṣèpàdé òwò ẹ̀ kan bàbá yìí dẹ̀ lówó lọ́wọ́ òun àtọ̀rẹ́ yẹn ó ti pẹ́tọ́ ti ríra òun ló bá ní ilé ọ̀rẹ́ òun yẹn lòun dé sí olówó náà ní ìyẹn nílùú yẹn ọ̀rẹ́ yìí dẹ̀ kọ́ ilé tó fẹ̀ nínú ọgbà ilé yẹn ó kọ́ àwọn ilé kéékèèké kan sí ẹ̀yìn bíi àpátímẹ́ǹtì àbáàlẹ àwọn tó ń taléradé onílẹ̀ gbàmíjàre mi ìmọ̀ tẹ́ ń pè é wọ́n ṣàkọ sí ẹ̀yìn. ìkan nínú àwọn ọjọ́ tí bàbá yẹn dé ó wà ní òkè níta ní ibi tí wọ́n ṣe lọ́jọ́ láti máa gbatẹ́gùn ní òkè ilé yẹn lórí ẹni yẹn tó wa ọkọ̀ wọlé oníjọ́ yẹn lòun ti rò pé ẹni tó wọlé ìjọ ọkọ mọ ohun tó bí kò ń ṣèbejì náà ẹni yẹn wọlé ó lọ sínú ọgbà yẹn kẹ́ẹ̀dẹ̀ máa wò ó ọ̀tọ̀ níbi tí olóhùn ń gbé wọ́n ní bàbá ìyàwó bá ní nígbà tí ọ̀rẹ́ òun máa jáde lòun ní òun rí ọmọkùnrin kan tọra wá ní ọ̀gbẹ́ni lágbájá báyìí wípé òun àti ìyàwó àtàwọn ọmọ inú ọgbà bí ni wọ́n ń gbé ńgbà Ọlọ́run ó gbé bó ṣe ṣe dé bó ṣe tún di ọjọ́ kejì ìjọ́ kẹta wọ́n ní bàbá àti ọ̀rẹ́ rẹ̀ jọ jókòó wọ́n ń gbafẹ́ wọ́n mu ọtí wọ́n ń jẹran ọ̀gbẹ́ ṣe nọ́mà bó ṣe gbọ́ pánpán aṣọ géètì èèyàn bá dìde pé kóun ó ṣí géètì ló bá di pé ẹni yẹn ló wọlé kí ẹmọ̀pá ayé tá wà níṣẹ́ ayé ẹ̀rí tó onídà bàbá bá sáré mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ló bá tan ayàwòrán bàbá bá kẹ́ ayàwòrán ló bá ń wò wọ́n níran ní ẹni yẹn bá wa ọkọ̀ wọlé nígbà ó bọ̀lẹ́ ló bá jí àwọn ọkọ ìyàwó tí ọmọ wọn ní òun ò fẹ́ nígbà ọkọ ọ̀gbẹ́ni yóò bọ̀ lẹ́nu ọkọ̀ ló bá yíra sápá tọ̀hún ló bá ní kí obìnrin kan tó wà níbẹ̀ kó jáde obìnrin yẹn di ìyàwó ẹ̀ nìyẹn lóyún ní gbogbo ẹ̀ ṣe bàràkàtà síbẹ̀ lọ́ba sílẹ̀kùn ẹ̀yìn làwọn ọmọ méjì bá jáde làwọn yẹn jẹ́ ìbejì ọkùnrin nírọ̀gbàrọ̀gbà tí wọ́n rẹwà tí wọ́n jọ ọkọ ìyàwó yìí wọ́n jọ bíi èèmọ̀mọ̀ ni ǹjẹ́ kó máa lọ ó dàbẹ̀ ní pé bàbá ìyàwó àti ọ̀rẹ́ yẹn ti jọ ní àdéhùn lọ́rẹ́ yẹn bá ní ọ̀gbẹ́ni lágbájá ẹ rí mi ní òkè ní ibi tí ẹ bá ti settle down ó kò pẹ́ ni ọ̀gbẹ́ni lágbájá bá dé o dáàdì ṣe wà ókè ǹjẹ́ kó yíra padà báyìí ló bá di gbàngàn àtòun àti bàbá supposed ìyàwó ẹ̀ ló bá di gbàngàn lójú bá kojú àbáyọ̀ bá ní òun bá bí pé àìwọ́ kọ́ ni so and so person ló bá ní bẹ́ẹ̀ ni sá obìnrin tí wàá ti ẹjọ́ wọlé sí yìí is that your wife ó ní rárá o ìyàwó ẹ̀gbọ́n òun ni o ló ṣàṣe bákan ṣàṣọ gbọ́sọ ìyẹn ni bàbá onílé bá ní ẹnì òun kọ́ ni kóun sọ fún yín pé òun máa rìnrìn àjò kan tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ọmọ ọ̀rẹ́ òun yìí fẹ́ ṣe ìgbéyàwó òun máa rìnrìn àjò kó dẹ̀ bá àwọn mójútó ilé ló bá ní òun ti gbọ́ bẹ́ẹ̀ ló ń gbọ́ tó ń ṣú sára kò pẹ́ ń gbòdì ní ọwọ́ ìrọ̀lẹ́ ọ̀rẹ́ bàbá olówó ti jáde lọ òun bá sáré dé ló bá dọ̀bálẹ̀ pé kò rí bẹ́ẹ̀ dáàdì wa kíní kọkìnrin kan wọ́n ṣàbẹ̀ bàbá bá ní kò sí lọ́wọ́ òun pé kó máa bá tiẹ̀ lọ òun ní kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ nígbà ọ̀rẹ́ bàbá wa dé bàbá wa níwájú àsọ̀rọ̀ ọmọkùnrin yẹn ṣé lóòótọ́ òun kọ́ ló fẹ́ obìnrin wa ní rárá ògbéyàwó ẹ̀ nìyẹn wípé ṣèbí òun lòun dúró gẹ́gẹ́ bí bàbá ẹ̀ nígbà tó máa sọ àwọn ìbejì ní orúkọ pé ìyàwó ẹ̀ nípọ́n ti ń fẹ́ra wọn nísìnyí ti lọ bí ọdún kẹta tó ti fẹ́ sí bíbá gbígbé Èkó níbi tí wọ́n ti wá
ló ti ń ṣiṣẹ́, kó máa ń wálé ní ẹ̀ẹ̀mejì lóṣù láti wá bá ìyàwó ẹ̀ ṣe ní bàbá màmá. Òun mà lọ́mọ òun fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Lọ́rẹ́ bá ní ibẹ̀ ṣá ni wọ́n ti pa, tí wọ́n ti kún, tí wọ́n ti ṣe bí àwa ṣe máa rí fíìmù tí mo gbé wá fún wa yìí. Wò ẹ̀yin tèmi nílé, kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀? Ṣé bí bàbá suppose ìyàwó yẹn ṣé bó ṣe mú ẹjọ́ yẹn bó ṣe ṣe ṣó tẹ́ ẹ̀yin lọ́rùn ṣó tọ́? Ṣé bí ìyàwó ṣe ṣó tọ́? Àbí tó bá jẹ́ ẹ̀yin ni báwo lẹ ṣe fẹ́ ṣe? Tó bá jẹ́ ìwá ni ọkọ ìyàwó yẹn tí ó lọ jẹmọ̀ tó ti gbá wọ nígboro tó ti ń retí ọmọ kẹta kíkẹrin, kí lẹ rò pé ẹ fẹ́ ṣe? Èmi ò mọ ohun tí mo lè dá sí wọn pé ọpọlọ mi ó wà òkè gbọ̀kòkun tó ni mo ṣe ń wá òye kún òye, ìmọ̀ kún ìmọ̀ àti ọgbọ́n kún ọgbọ́n. Ohunkóhun tí ẹ bá rí sọ̀sẹ́ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa àbí pẹ̀lú àwọn nọ́mbà wa tẹ̀ ń wò lórí ẹ̀rọ yìí. Ẹ dẹ̀ lè ímeèlì wa náà àbí kẹ̀dẹ̀rẹ̀ kẹ́ẹ̀tẹ̀ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára láti mọ gbogbo tá à ń ṣe ní ilé iṣẹ́ Núwà Media, ìyẹn www.nuwamedia.com. Núwà yẹn ó ní àmì ohùn Yorùbá lórí nuwamedia.com. Ẹlẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé ọdún tí ń bọ̀, ẹ dákun ẹ gbéṣẹ́ wá àwọn a máa ṣe fún yín ní òye tí ó rọrùn. Ẹ má jẹ́ kí n wá bá yín wípé ẹ fún mi ní 2000. Ẹ dákun, kérésì ti dé, ẹ mọ̀ pé bàbá mi ti kú, mo sì gbọ́dọ̀ múnú ìyá mi dùn, mo gbọ́dọ̀ rẹran fún tí ó pa, mo sì gbọ́dọ̀ ra adìyẹ tí n ó bá fún àwọn èèyàn, mo sì gbọ́dọ̀ ṣe kọ́kọ́rẹ́. Àbẹ́yìn náà fẹ́ jẹ́ ń bẹ̀, tẹ́ bá fẹ́ jẹ́ ń bẹ̀, ṣekúbọdí. A máa fayọ̀ lo ọdún yìí, a dẹ̀ máa pàdé nínú ayọ̀ àti àlàáfíà ní ìgbà míì ìgbàre lórí ètò Kí lẹ rí sí. Aródú náà ni orúkọ mi síbẹ̀, Aródú Òjígọ̀bí, ọmọ wọn ló wo òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bá àríjà àwọ̀ láàmọ̀, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfà. Ìpàdé wa bí oyin. Àlàáfíà. Núwà Media.